Ó mà ṣe o, lẹ́yìn ọdún kọkàndínlógún tí gbajúmọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ nì ìyẹn Kọ́lọláwuyì jáde láyé, ó ní ìyàwó rẹ̀ Abímbọ́lá ti sọ fáyé pé ó dìgbòóṣe o. Arábìnrin náà ló kú lówùúrọ̀ ọjọ́ Ajé lánàá yìí, èyí tó jẹ́ ìbànújẹ́ fún ìdílé tó so lórí ẹbí rẹ̀ nù lógún ọdún sẹ́yìn. Arábìnrin náà ló jẹ́ pé látìgbà tí ọkọ rẹ̀ ti ṣe aláìsí ló ti ń dá àwọn ọmọ mẹ́rin tí wọ́n bí tọ́. Ṣùgbọ́n ní báyìí o, ó ṣeni láàánú pé àwọn ọmọ náà ti di ọmọ òrukàn. Àwọn ẹbí, ará àti ọ̀rẹ́ ní ikú Abímbọ́lá ká lára, tí wọ́n sì ń sọ oríṣiríṣi nǹkan tó dára nípa olóògbé náà. Àwọn ẹbí ti sọ pé àwọn yóò kéde ètò ìsìnkú rẹ̀ láìpẹ́. Ọkọ rẹ̀ Kọ́lọláwuyì ni ó jẹ́ gbajúmọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ lórí ẹ̀rọ amóhùnmáwòrán àti asọ̀rọ̀mágbèsì tó máa ń ṣètò lórí ìrírí ayé, nǹkan bẹ́ẹ̀ tó sì máa ń tú àwọn àṣírí nípa ìwà ibi àti ìwà ọ̀daràn, èyí tó mú káwọn èèyàn má ṣe fọwọ́ rọ́ dànù nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ tó sì mú káyé tẹ́wọ́ gbà tí wọ́n sì gba tirẹ̀.